Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Bàbá Khadija lórí 5,000 naira. Mama wa ìyá Kọ́lá lórí 1,000 naira. Oya bí wàá kù sí. Idris Okuneye lórí 5,000 naira. Bàbá Farouk lórí 5,000 naira. Ọkọ mi ni Bíọ́dún Okuneye, èmi ni àkọ́bí late Musbaudeen Okuneye. So bàbá jẹ́ èèyàn kan tó jẹ́ èèyàn gidi tó ń dẹ̀ kó ẹbí mọ́ra lọ́pọ̀lọpọ̀. So bí bàbá wa ṣe wà yẹn, wọ́n ń fẹ́ kíjà máa wà láàrin àwọn èèyàn, most especially àwọn ẹbí. Tọ́n bá dẹ̀ pé bàbá wípé lágbájá báyìí àti lágbájá báyìí nǹkan ń ṣẹlẹ̀ o. Láti ibẹ̀ tí bàbá bá wà lÉkòó, wọ́n á sọ pé òkè ẹ fáwọn oníjọ́ báyìí, àwọn máa bá wọn. Wọ́n á dẹ̀ gbé mọ́tò láti kó ẹ náà, wọ́n á wá sílé, wọ́n á pe ọ̀tún, wọ́n á pòsì, wọ́n á gbẹ́jọ́ ẹnu méjèèjì. Tí wọ́n bá ti bá wọn sọ̀rọ̀, ẹ jọ̀ọ́ o, ẹ má jẹ́ kí nǹkan báyìí ṣẹlẹ̀ báyìí, wọ́n á dẹ̀ bá wọn parí ẹ̀. So bí bàbá ṣe rí nìyẹn. Bàbá òun ṣe èèyàn kan tó jẹ́ pé wọn ò kóyàn mọ́ra, àti lÉkòó tó wà o, àti níjẹ̀bú gbogbo tó wà o, bàbá kó ẹbí mọ́ra lọ́pọ̀lọpọ̀. Bàbá jẹ́ èèyàn kan tó jẹ́ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ, wọ́n kó ẹbí mọ́ra gan. Then wọ́n dẹ̀ máa ń jẹ́ ká súnmọ́ ẹbí, because wọ́n wá sọ pé tí nǹkan bá ṣẹlẹ̀, ẹbí èèyàn ló máa ń kúyàn kù. Wọ́n dẹ̀ máa ń jẹ́ kó yé wa wípé bí nǹkan bá ṣẹlẹ̀ láàrin wa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó máa ń sọ bí òwe, wọ́n á ní ṣẹ̀mí bí ọ́ òun lògùn ọ̀rẹ́. Tẹ́nibọ̀dì bá ṣe èèyàn, ó bẹ́tà tẹ́ni ò bá mọ̀ kó pàkíyèsí ẹni yẹn. So ẹni yẹn náà tó jẹ́ pé ó ṣe nǹkan tó kù díẹ̀ káàtó, bóyá tó bá sọ fún un, ó lè pa ọmọ mi kó bó ṣe rí yẹn dá ní pé kéèyàn kàn gbé sínú bẹ́ẹ̀ kó má fi máa ṣe wá wù sí. So ara nǹkan tí mo kọ́ ní ara wọn nìyẹn. Bí èèyàn bá dẹ̀ pé wọ́n pé bàbá lágbájá báyìí ìṣẹ̀lẹ̀ báyìí ẹ̀ṣẹ̀, ọ̀rọ̀ tó sọ yìí ṣó lè repeat ẹ lójú ẹni tó ń sọ. Tó bá ti mọ̀ pé ó lè repeat ẹ, mi ò ní dá sí. Bọ̀ nǹkan tó sọ yìí tó bá ti lè sọ lójú ẹ, mo rẹ́dà ti sọ sí. So bọ́dọ̀ wọn ṣe rí nìyẹn. He's a straightforward person. Wọn ò dẹ̀ ń ṣe àmúlùmọ́lá èèyàn kan. That is one thing about him. Orúkọ mi ni Okuneye Islamiat. Mo jẹ́ kan lára àwọn ìyàwó ọmọ olóòkú. Bàbá jẹ́ èèyàn gidi, in fact. Kò kàn ṣe sunkún ni torí ẹni tó bá ti da kò yẹ kó máa sunkún lé. Tí pé ká máa fàdúrà sí lọ. That is one of the best man, one of the best person I've ever met. A father-in-law like a father. He's such a great man. I remember very well when I entered the Okuneye family. He took me just like his daughter. I don't have a father, but he made me his daughter. Everybody could testify that I'm no more a wife. I'm now his daughter. He is a great man. Kò sẹ́nikẹ́ni tó bá bẹ́ ẹkún dé ọ̀dọ̀ Alhaji Musbau tí ò ní bẹ́rìn jáde. Wow. That is one of the best men. That's all I can actually say. He's great, he's kind, he's wonderful. What else can we say? I'll greatly miss him because he's actually my best friend. Mom is not even my best friend. Dad is actually my best friend. And to all his kids. Orúkọ mi ni Okuneye Adébọ́lá. Popsi mi late ní àárọ̀ yìí. Ó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé àkọ́kọ́ mo dúpẹ́ f'Ọlọ́run. Ìdí ọpẹ́ mi ni pé Ọlọ́run ò fi bàbá tó bí wa kò fi dà wá láàmú. Because as at this morning around that kind ọ̀la ní birthday mọ̀mísí mi. As at this morning wọ́n kúrò ní yàrá àtọ̀dọ̀ tiwọn. Wọ́n lọ sí yàrá mọ̀mísí mi. Wọ́n lọ ṣàdúrà fún mọ̀mísí mi. Wọ́n ṣe tán ṣàdúrà tán. Wọ́n padà sí yàrá wọn kò tó 10 minutes. Ni mọ̀mísí mi pè mí dádì ẹ̀ àdíẹ̀ ìgbà tá a máa débẹ̀. Ọlọ́jọ́ dé Ọlọ́run pè wọ́n sọ́dọ̀. Alhamdulillah Ọlọ́run fi bàbá yẹn dà wá láàmú. Bí popsi mi dẹ̀ ṣe wà, wọ́n jẹ́ nǹkan tó yẹ pé wàláì tàláì small-billahi. Mo kọ́ ẹ̀kọ́ gan látara wọn. Mo kọ́ ẹ̀kọ́ gidi gan látara bàbá tó bí mi lọ́mọ. Torí bàbá téèyàn fi ń tọrọ ni. Wọ́n máa ń ṣe wáàsí fún wa lọ́pọ̀lọpọ̀. Pé gbogbo ká máa rántí ọmọ ẹni tí a bá ń ṣe. Ká má wàgò aláàgò sáré. Bàbá dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé wọ́n jẹ́ lẹ́sìn. Wọ́n fẹ̀sìn kọ́ wa. Nínú gbogbo ọmọ tí bàbá dẹ̀ bí pátápátá àwa 11 kò sí èyí tí bàbá ò rán school. Kò sí èyí tí bàbá ò ṣe normal thing tó yẹ kó bí ṣe lórí ọmọ fún. But mo bí Ọlọ́run nínú oore ọ̀fẹ́ àánú ẹ̀ kó wá lánàbí Muhammad, kó wọ lálùbáríkà tó wà nínú ayé yìí, kó wọlá sàbí ànábì, kó wọlá sàfà, kó wọlá márùwà, kó wọlá mẹ́kà, kó wọlá mẹ̀dínà,
kó wọlá ìbẹ̀rẹ̀ alukuriani kó wọlá àárín alukuriani kó wọlá ibi tá alukuriani parí sí kó wọlá àlùbáríkà tó ń bẹ lára suratul fatiha torí pé èèyàn kan ò ní ké suratul fatiha èèyàn kan ò ní fẹ́ kírun kó má ké suratul fatiha kọ́lọ́n wọlá àlùbáríkà tó wà ń bẹ̀ ìyanu sàárè kọ́lọ́n má fi jẹ bàbá mi kó bá mi tẹ́ wọn sáré fẹ́ rere gbogbo àṣìṣe wọn kọ́lọ́n bá mi bá wọn parẹ́ bàbá tó dáa ni o in fact àwọn èèyàn turn up gan-an wọ́n turn up látẹ̀kọ̀ nínú àdúgbò even níbi iṣẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló àwọn tí mo expect pé wọ́n lè pè mí wọ́n pè alihamdulilayi kọ́lọ́n bá mi tẹ́ àbá mi sáfẹ́ rẹ̀ bàbá tó dání bàbá tó dání wọ́n á bí ọlọ́run nínú àánú ẹ̀ ọlọ́run kádàrá pé kí n rí ẹ̀yìn bàbá mi kọ́lọ́run jẹ́ kémi àwọn ọmọ mi náà kán rẹ́yìn mi kí n má fojú sunkún ọmọ gbogbo bọ́lọ́run ṣe fi ilé ayé tó fi rọ bàbá lọ́rùn kọ́lọ́run fi rò èmi náà lọ́rùn wọ́n á bí ọlọ́run nínú àánú ẹ̀ náà ìyá mi náà tó kú kọ́lọ́run má kọjú pa wọ́n kọ́lọ́run má kọjú pa wọ́n kó má kọjú pa wọ́n lágbára la hawla wala quwwata illa billahi. èmi ni first wife ẹ Mrs. Kudratu Adéfúnkẹ́ Òkúnẹ̀yẹ bàbá dáadáa ni o ó nífẹ̀ẹ́ mi o títí tó fi kú ó nífẹ̀ẹ́ mi mo dẹ̀ tọ́jú ẹ̀ àìwálé last week Thursday ìyáálé wa kú ó wá jẹ́ ìyàwó ẹ̀gbọ́n wọn ọmọ bàbá kan náà Bàtúlẹ̀ Àlàkẹ́ àìjọ wá ṣe pátì yẹn ní lọ́mọ òlu so mi ò dẹ̀ rí wípé ọlọ́jọ́ ti súnmọ́ àdẹ̀padà sẹ́kọ̀ọ́ ńjọ́ Friday tá a dẹ̀ dẹ́kọ̀ọ́ yẹn ńjọ́ Jímọ̀ mo ní ó yá ká lọ Jímọ̀ ó ní ó rẹ̀ òun díẹ̀ mo ní kí ló dé kò ní rẹ̀ so mo dẹ̀ ń wò ó ṣáà jẹun ìgbà tó dẹ̀ jẹun ní kúkúrú ṣá láàárọ̀ yìí around 5 o'clock ló bá jí mi mo ní kí ló dé ó lọ́la ní bẹ́ẹ̀dẹ̀ mi mo ní bẹ́ẹ̀ ni ó ṣàbẹ̀rẹ̀ sí ní ṣàdúrà kí ló dé torí ọmọ August 15 ni mí 1952 àtọ́dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà yẹn bára ṣe fún mi nìyẹn pé kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ ń dárúkọ gbogbo àwọn àbúrò ẹ̀ lóríṣiríṣi ó ṣàdúrà fún un so first born mi ó dẹ̀ múra bí iṣẹ́ bí n ṣe pè nìyẹn pé bí ọdún màá wo dádì ẹ̀ bá dẹ̀ máa ṣe wọlé báyìí kí ló dé kàn ṣe ẹ̀ ni bó ṣe gbẹ́mìí mi nìyẹn so ó jẹ́ ìyàlẹ́nu fún mi ṣùgbọ́n ọkọ mi dáadáa ni afẹ́ra níkù lọ́kà ọkọ mi ó nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́. nígbà tí ẹjọ́ wà nílé ayé fún Bàtúlẹ̀ olóògbé lọ àwọn nǹkan wọn lè rí kọ́ lára wọn tó jẹ́ pé fún ẹ̀fọn àwọn ọmọ tó yẹ fún àwọn ọmọ náà wá ń jẹ́ wúlò fún ilé ni àwọn nǹkan tí mo rí kọ́ lára wọn ni pé wọ́n ní sùúrù gan-an èmi dẹ̀ máa ń bínú mi ìrínú gbọ́rọ̀ sí tí n bá dẹ̀ ti ń bínú bẹ́ẹ̀ máa sọ fún pé kí n ní sùúrù má ní mo ti gbọ́ á ní kí n fa ọmọ yẹn sílẹ̀ kí n fi wọ́n sílẹ̀ má ní mo ti gbọ́ má dẹ̀ fi wọ́n sílẹ̀. kí ni àdúrà yìí fún olóògbé àti fún ìmọ̀ràn yìí fún àwọn ọmọ? ìmọ̀ràn mi fáwọn ọmọ ni pé gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ látòrí àkọ́bí mi Ṣakiratu Ọ̀ṣun Mákindé títí lọ bá last born Idris Bobrisky gbogbo wọn náà tọ́jú ẹ̀ o wọ́n tọ́jú ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wọn bá mi tọ́jú ẹ̀ o. kí ni àdúrà yìí fún wọn? àdúrà mi ni pé kọ́lọ́run kó bá mi tẹ́ sínú afẹ́fẹ́ rere kọ́lọ́run kó bá mi kẹ́ kó bá mi gẹ́ kọ́lọ́run má fi ìyanu sàárè jẹ. mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí ọkọ mi látòkèdélẹ̀ wọ́n dúró tì mí àwọn aráalé ìyá mi náà bàbá mi gbogbo wọ́n dúró tì mí kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àdúgbò wa lẹ́jìgbò gbogbo wọn pátá látòkèdélẹ̀ wọ́n dúró tì mí bá mi dúpẹ́ lọ́wọ́ wọn Ọlọ́run ò ní jẹ́ kí n fi wélé yìí sọ fún wọn. ó yá o bàbá Kilarigbo lọ́rùn lórí 5,000 naira àwọn bàbá Adárúgbalé lórí 2,000 naira ó yá gbólókùn sí o ẹ bá kú náà àwọn bọ́dà wa mo ń gbàgbé orúkọ wọn lórí 5,000 naira ó yá bàbá Khadijatu lórí 5,000 naira.
màmá wa ìyá Kọ́lá lórí 1000 naira ọ̀yà bí wọ́n kù sí Idris Okuneye lórí 5000 naira bàbá Farouk lórí 5000 naira àwọn àfáà wa nínú ọmọ òkú náà làwọn náà àna òkú ni lórí 1000 naira bàbá àdínì láti ìlú Èkó tí a tẹ̀lé àbá lórí 2000 naira alájà Osef 2000 naira broda wa náà lórí 2000 naira ayin bàbá kíni yọmọ ayin Rayemi sana bàbá Khadija àwọn mi wà náà ti débi mama wa ya wa ẹni lórí 1000 naira ó gba tí ó bá kàn ó owó mọ́sálásí ni wọ́n kú ẹ̀ bàbá alájà abẹ́sìn alájà ti débi báyìí àwọn ọmọ sísá wa yìí lórí 1000 bàbá alájọ yìí lórí 1000 naira mama wa àgbà lórí 1000 naira àwọn alájà ti débi náà bàbá akẹ́wọ̀n alájà abẹ́sìn aláwùrà bí ọba olúwa tó ń kẹrù bàbá akẹ́wọ̀n náà ó dá o ọyá bí bá kù sí o. bàbá ọkọ sáàkì láti ìgbà Abẹ́òkúta lórí 5000 naira brọ́dà ọ̀rẹ́ ti débi ọyá àwọn tá ti débi ọyá o brọ́dà ọ̀rẹ́ náà lórí 2000 naira sísá àwọn náà lórí 1000 naira màmá adáwọ̀ ọkọ̀ lórí 500 naira brọ́dà náà lórí 5000 mò ń dọ̀wọ́ yín ọtí mímọ́ wọ́n ní ọtí mímọ́ wọ́n ní ẹyọkọ ẹ má jà gbúrò rẹ̀ bẹ́ẹ̀ bá ti ń dọ́gbọ́n tẹ́lẹ̀ ẹ dàpọ̀ ẹ má tó ta lọ́gbọ́n mọ́ wọ́n ní òṣèré bẹ́ẹ̀ bàbá mi sì bá òdìdí òkun ní ẹ̀yẹ bàbá Shakirat wọ́n ní wọn ò gba rádaràda wọn ò sì gba rédèrèdè wọ́n dúró lọ́sàn-án wọ́n dúró lóru wọ́n dúró gbogbo eléyìí ó ní àwọn màlẹ́kà méjèèjì tí wọ́n ń bá bàbá pàdé ní after man ruby ara tó máa bèèrè lọ bàbá nìyí báwo ló ṣe ṣe sí báwo ló ṣe jẹ́ wọ́n máa bèèrè gbogbo eléyìí tí wọ́n bá ti wá ń bèèrè gbogbo ìgbà tí a bá wá mèsìkà òdìn òkú nílẹ̀ bàbá sákì bá máa fèsì ọlọ́jọ́ máa dá sí rọrùn fún wọn. àwọn náà wá bẹ gbogbo àwọn ọmọ pátápátá ẹbí abẹ̀yìn ẹ jọ̀wọ́ gbogbo àwọn ọmọ wọ̀nyí ẹ jọ̀wọ́ ọmọ yín ni wọ́n o ẹ kó wọn mára bẹ́ẹ̀ ṣe ń ṣe lójú ayé bàbá wa mèsìkà òdìn ẹ má jẹ́ àtúnjú olékun sí ni ẹtúnjú olékun ni bàbá wa Mr. Odin tí wọ́n lọ yìí nígbà tí bàbá wa Siftola tí wọ́n lọ wọ́n dúró wọn ò sì yẹjú bẹ́ẹ̀ wọ́n ní aṣojú wọ́n ní òtó àṣẹ̀yìn ọlọ́ọ̀bá arọ́gbà ẹ̀yẹ bí lọ́wọ́ o ara yín lọ́wọ́ ọlọ́lá ilaha illallah wọ́n ní kẹ́ má sòkú ẹ ṣàdúrà fókú ẹ má sòkú ẹ ṣe sàárà fókú bàbá wa Mr. Odin wọ́n nífẹ̀ẹ́ sàárà ṣíṣe fún àwọn òbí tí wọ́n bí wọn nígbà táwọn gan bẹ láyé nígbà táwọn bẹ láyé nínú àwọn tí wọ́n máa ń lídìí wa láti wá ṣàdúrà bí àbáwá sí fi máa mọ́ pẹ̀lú nígbà díẹ̀ léyìí ọlọ́ba akẹ́bàbà Mr. Odin báàgẹ̀ wọn wájú ọkọ̀jú sí ọlọ́njẹ́ ó dá o ẹ̀dá fi sílẹ̀ ọlọ́mọ̀jẹ́ ó bàjẹ́ ọlọ́lá ilaha illallah májì wá jẹ́ kí tí wá ní òyá ní kíákíá gbogbo ẹ̀yin ọmọ bàbá wọ́n ní ẹ̀tẹ́wà ọwọ́ Mr. Odin ẹ̀yìn sọ̀daràn ọmọ ta ló ń bọ́ mi sọ̀rọ̀ ẹ̀dákùn wọ́n lè sọ dára lójú ayé bàbá bàbá sí ń kọ́sàn yín tí bàbá wá lọ yìí má ṣe ń lò dára o níjọ́ ìjàbẹ́ wá lọ náà kí ló wá ṣẹlẹ̀ sí báyìí níta ìdá olúwa ò má jẹ́ ó tọ́ sí gbogbo yín
lílọ bíbọ̀ yín ọlọ́run kó bá ṣe ń rọrùn ọlọ́run la ilaha illallah wọ́n ló lórí ẹbí tó kù nídìílé ìyá nídìílé bàbá ọlọ́run ló tì yín o pàápàá àwọn táwọn rí bàbá wa dáró palẹ̀ bàbá wa ṣítù tó jọkùnrin táwọn rí olúwa o ikú tó yáwọ́ wọ́n mọ̀ fi pa yín o wọ́n làwọn abẹ́rẹ́ àwọn àyà wa tí wọ́n jókòó yìí tí wọ́n jẹ́ àbúrò fún bàbá wa bẹ̀sùn àwọn tí wọ́n lọ yìí ọlọ́ba lọ́rọ̀ ẹ̀mí yín o ọlọ́ba lọ́rọ̀ ẹ̀mí yín kọ́lọ́ máa ṣe ní tẹ̀lé ọlọ́run wájú ọlọ́run àmín bí laylatul qadr wa ma adraka ma laylatul qadr laylatul qadr khayrun min alfi shahr tanazzalu al-malaikatu wa ruhu fiha bi'izni rabbihim min kulli amrin salamun hiya hatta matla'il fajr. ayé àtọ̀rọ̀ ọlọ́run yóò dá o wọ́n tó bá yóò dá wọ́n tó bọ̀rọ̀ máa jẹ́ wọ́n tó bá wọ́n dá. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé bàbá wa ètò òsì ọba ò jẹ ètò akilẹ̀ lẹ́jìgbò nọ́mbà 1 Ògbómiyalé bàbá yìí bàbá gidi ni fún wa nítorí pé tabaníyàn dàgbà àánú ìṣọmọdé mọ́ àti ń lọ bí 50 o ṣùgbọ́n láìjọ́ra ti mọ bàbá yìí kò bínú rí àgbọ̀ bí tó ti ń jáde tó bá ń ṣènáwó ó máa wá bẹ́ẹ̀ ó máa bá yín ṣeré tẹ́ bá ń jà á yanjú ẹ̀ fún yín láfi débí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ikú tó pa kì í ṣe ikú tá à ń wá kiri kì í ṣe ikú tá à ń náwó lórí ẹ̀ ṣùgbọ́n Démọ́lá Ìṣàn àmọ́ ó gba àwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n Démọ́lá Ìṣàn òun lọmọ tó mú mọ́ra tó yẹ pé ìjọ ń ṣe àìjọ máa rí wọn ni ìwà tí bàbá ẹ̀ wá mú kó wà nínú ẹ̀ báyìí torí òun la fi débí kọ́lọ́hún gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ kọ́lọ́hún bá wa foríjì wọn torí ìwà tó wù tó bá jọ jẹ́ bàbá tí ò dáa ni àwọn òní débi ẹ̀ ní Monday tó yẹ ká wá nǹkan tá a máa jẹ lọ ṣùgbọ́n bóyá pè wá láàárọ̀ kí bàbá ti kú o a ní bo la débẹ̀ kọ́lọ́hún bá wa foríjì wọn. ẹ̀ta fojú bá yé mi ró ń wa nídìí yẹ ni ti kú ẹ̀fẹ̀ nílẹ̀ bó ń ṣe mi ṣe rí kékeré ó ṣe mi ṣe rágbàlagbà dédé ni àwọn ọmọ ìyá rẹ̀ mílẹ̀ lẹ́sọ̀tàn lẹ́yìn ọlọ́run kó bá mi fọ̀rùn kẹ́. òun náà bí mi lé èmi náà bí lé ìyá kan náà bàbá kan náà ló bí wa. Kilarigbo TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.